ká máa lò ọlọ́run fi wọ́n bẹ̀. àwọn ọlọ́lá adáwọn ẹ̀wà jọ ọlọ́lá láyé báwọn ọlọ́lá wọ̀nyí bí wọ́n bá yan ọ̀rẹ́ ẹ̀yìn ìjẹ́gun bí wọ́n bá yan ọ̀rẹ́ wàhálà wọn ò ní yan tí ọlọ́lá wọn ò ní yan tó ti pẹ́ wù ti ọ̀sẹ̀ tó kọjá náà tó ń bẹ lọ́rùn ẹ̀ wọn ò ní yan ọlọ́ni tòun ti bẹ́ẹ̀ wọ́n ní kankan tí wọ́n kọ́ lára ẹnìkan ẹ̀rí àwọn alágbára adamu ẹ lọ ayé ẹ lọ lo agbára kọ́dà bẹ́ẹ̀ bá tó ẹ̀wọ̀n wò irú bàbá Ọbásanjọ́ ńlọ lọ́tùnla ní sàbí ọ̀tùnla lọ́wọ́ Ọbásanjọ́ ńlọ ọwọ́ tí wọ́n mú dání ọ̀tùnla wọn ó lò Ọbásanjọ́ wọ́n gbá wọn kú wọ́n sílẹ̀kùn fẹ́ lómi wọ́n tún sílẹ̀kùn Àtíkù lálẹ́ òun máa dákẹ́ bí omi odò yáàrí àdúrà bí lóun tún bọ̀ yìí òun jẹ̀ tún wá rí ọ̀tayọ̀ tàtíkù ẹ tún máa wọ ọlọ́run àsómi odò náà ní tún bọ̀ wá òun adákẹ́ àmọ́ wò nígbà tí ò rí yàn ẹ máa wọ ọlọ́run bí ti sọ́ra o àwọn tó sì ṣáàpù àwọn tó gbé tún wọn sọ èbó tí ó dùn àwọn náà lẹ́kìnní ọlọ́ni rárá kéèkàn yín a sì dìbò Nàìjíríà ìbò láńdì yìí àníkẹ́ sáwọ́ mẹ́tẹ̀ kábẹ́ yóò ti tẹ̀ àtòkè lọ́hùn wọ́n ti yẹn gbogbo ẹ̀ wá wọ́n ti sanwó owó ni wọ́n ń gbà òun ni òfin jọ̀rọ̀ Nàìjíríà ó lè tò ọ̀rọ̀ Nàìjíríà ni òjò ó tò kí ló dé jí òjò ó tò gbogbo aláṣẹ wa yányá alábòsí ni wọ́n alábòsí díndín bí ọdún mẹ́jọ tí Tinubu ṣe tẹ́ gómìnà yín lẹ́kọ̀ọ́ ṣé kò rí ọ̀nà àjẹgùn yìí ṣé kò rí pé omi ń ya gbogbo ọ̀nà yẹn níbi àwọn aláṣẹ ó ti jìyà wájú ọlọ́jọ́ kìámọ́nù ẹ dákun ẹ wá lórílẹ̀ ẹ lọ́jọ́ra bádíà ẹ wo bí ọmọ Ádámà bójú bá sùn wá sì máa sunkún pé ó ọlọ́run ò á tún sùn ká lónìí Tinubu díndín ọdún mẹ́jọ ọ̀yà sórílẹ̀ Tinubu díndín ọdún mẹ́jọ rèé òfìsè ìjọba ọ̀tún olóòsì ọ̀gẹ̀fìlà òfìsọ̀tún ọ̀gẹ̀sọ́sì orílẹ̀ ìjọra bádíà ẹ̀wọ̀ bẹ̀ lọ bójú bá ti rọ̀ ọmọ jáde ọkọ ajáde ìyàwó ajáde ìwọ̀n agbé mọ́tíráàsì wọ́n bọ̀ sántanu Tinubu èwo lọ fẹ́ wí yọ̀lì kìá màmí eléyìí anabi ma kóyà jẹ̀lá yé ma ní Tinubu sallallahu alayhi wa sallam ẹ wá sọ fún Tinubu pé Buhari ma Musa ní ó ní mùsùlùmí lòun anabi ma kóyà jẹ anabi la kọ́kọ́ gọ́fúnà anabi la kọ́kọ́ pírẹsidẹ́ntì anabi la kọ́kọ́ fáìsì anabi la kọ́kọ́ chairman anabi la kọ́kọ́ sínétọ̀ sallallahu alayhi wa sallam ẹ wá sọ fún Fáṣọlá fìlò òun náà tún dé bọ̀ yìí èwo ni ó ṣe ẹ bá ń bi Fáṣọlá ẹlẹ́wọ̀n ní ọ̀fà yé ṣe Èkó ẹ lọ wo bí tálíkà ti ń jìyà bójú ti rọ̀ lónìí àwọn kò ní sunlé wọn lónìí ẹ sì ń gba lókẹ́sàn tiwọn náà ń bẹ nínú owó tẹ̀ ń gbà Tinubu àti Fáṣọlá tó fẹ́ bẹ̀rẹ̀ láàrin ara yín ẹsẹ̀ mítìnì Godfather òṣèlú ti pọ̀ nísìn ha àrí ìbí ń bẹ lọ́hùn Adédìbú dàìlà òun nínú you are going ó sì go náà ni òun kan Ìbàdàn kan èmi ò ríru Ọlọ́run rí lára bàbá òun mo ní bàbá Adédìbú mo rí Ọlọ́run tún náà sí rí fún mi lónìí tí mo dé yìí ó ní ìyín àjọjókòó lẹ̀ báyìí mo wá ní ó ní sheik kìí pè mí láàfà a ní sheik Ọlọ́run oníjọ́rọ̀ Adédìbú ó dàrú kódà mo bẹ̀rẹ̀ òun bó ṣe ń tí ọ̀rọ̀ ń gì Ọlọ́run yà á fi Adédìbú aláyí mo ní mo láti rí i ó ní kí ló dé tẹ́ fi lẹ́ láti rí sheik mo ní ẹ fi gbogbo ojoojúmọ́ jẹun àṣejọ́ kan àwẹ̀ ìjọ kan túnú ni èmi ẹlẹ́ẹ̀kejì bá a ti dúró ìwọ̀n kí alukóra lọ́wọ́ nínú alẹ́ Adédìbú ẹ̀ kì í wá sàn fún yàn lówó òsì owó náà wọn àwọn kọ́ ìrọ̀ kalẹ̀ láàrin wọn báyìí ni àfọwọ́ amúra wọ́n yẹ sáré ké ẹ̀yin olówó ìjọ ìjọba yóò gbà ẹ̀ mọ́ owó kínkín tẹ̀ ń bá wọn àfa àwọn náà wà amúra alẹ́ yìí náà wọ́n wọ́n yẹ àwọn náà yà dà á lẹ̀ fún yín. Abal Fulani nǹkan ṣe láyé gbogbo àwọn bàbá tí ń bẹ lọ́ọ̀kan yìí wọ́n jìyà lọ́dọ̀ àfa wọn
wọ́n kóná bu ayé pé àfi kí ìsìlámù ọ̀sán mọ̀ lékè òun ni irú wa kọ̀ọ̀kan tí ń bẹ láyé lónìí tá a ti ń jáde àdúrà àwọn tó jòkó àwọn àgbàlagbà wọ̀nyí ni àṣìṣe eré kán tọ́lọ̀ fi lè ṣe ogun tí ń ṣe àbáyé lọ́hùn wò ipe yìí ń lọ ní àwa ní jí ó tún tán á tún fún àwọn àkàrọ́pọ̀ yìí irú ẹ̀ lèyí táwa ń ṣe lọ́wọ́ yìí. mo wá enínú adédìbú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta sàárà pọ̀ àwọn tó kí alukurani yóò fún wọn ní owó gidi àwọn wà farabalẹ̀ kí odidi alukurani wọn èyí sáré. tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. torí pé wọ́n ti kọ́ alukurani nù àwọn ńgbà tí wọ́n sì wá nígbà náà ẹjọ́ mu nídìí alukurani mẹ́ta jẹ́ kéèyàn bíi méjìlá wà bá mi ké olówó nù o kò tún wá ní jòkó tì wọ́n ẹjọ́ tẹ́ bá ti parí ẹ tẹ ring mo wà nù yàrá mọ́ mi aláyìí tó bí aládùn ànúfà ọlọ́mọdé èmi ọlọ́run bí àdúrà bẹ́ẹ̀ rí ó jòkó tì wá ni àjọ sẹni wọn náà máa ṣe àmì bóun tó gbé ọmọ tó gbé láàrin wa. alájà Al-Fulani adédìbò tó wá jòkó ẹ fi kárí Kùránì ìtàn ni yóò jòkó ó respect Ọlọ́run púpọ̀ yóò tó wá jòkó ẹ wá nígbà náà ó ní kẹ́nìkan ó jáde ọjà kọjá kínni ó súnmọ́ Ọlọ́run púpọ̀ ẹ̀yin lẹ́yìn mọ́ ọba afọ́jú ọba arọ ọ̀rọ̀ bá Mákà lọ́dún yìí ó tún wá ara yẹn márùn ẹ tẹ̀lé inú àwọn afọ́jú ẹgbẹ́ ọba arọ ọ̀rọ̀ Mákà tẹ̀ ṣe tó kọjá lọ yìí ó tún wá ara yẹn márùn tẹ̀lé ẹ máa sì kẹ́ ẹ̀ àwọn tó lè rìn nínú àwọn jàmáà tiẹ̀ ẹ máa tẹ̀lé wọn ẹni ó rí nínú àwọn jàmáà àtàfọ́jú ó ní ẹ tẹ̀lé ọba yìí àwọn ọba wọ̀nyí wá jẹ́ máa dà sí wọ́n há Al-Kùránì mo búra pẹ̀lú Ọlọ́run mo wà ń bẹ̀ báyìí àtẹ̀mí àti táyé àrólú arábàmbí ń bí àdúrà náà lájọ wà wọ́n wá ń kí Al-Kùránì mọ́ ní eléyìí Al-Kùránì ọba afọ́jú ní bá ń ké lọ́rọ́ yín wọ́n wá gbé owó ìmọ̀ ní ẹ̀ abájọ tí bàbá yìí fi pé gómìnà kan lọ yóò sì lọ gómìnà kan wọlé yóò sì wọlé anábìsì ní ẹwà owó ọlọ́rẹ̀ ẹ̀yin bàbá adójòdì gbogbo ẹni tó bá lè tọrẹ púpọ̀ ọlọ́run lára tó bá wù kọ́ máa dá ikùn nígbà wọn ni wọ́n ń wá Tókíò bàbá rẹ ibi agbára la sọ̀rọ̀ dé o ẹ mọ̀ kí n bò ní lọ ọmọ bíi dé ń lọ nígbà wọn ni wọ́n wá Tókíò nìbàdàn bàbá rẹ ibi wá mú Tókíò lẹ́yìn báyìí ọlọ jimá wọn kírun jimá tàbí wọn ti ń sálámà ó ní ẹlẹ́kàá máa sọ fún lè máa mú wọn ni wọ́n wá Tókíò wọn ní gómìnà ní ẹni gómìnà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí ò jẹ́ gómìnà tí wọ́n ní ọmọ lọ ó ní wọ́n ní ẹni tó bá rí Tókíò wọ́n fún 1 million ẹ dákun Tókíò mọ́ mú wáyé ẹ bá ń gba 1 million wa kálukú sì wò Tókíò sì bẹ̀lẹ́gbẹ̀ lóòótọ́ wọ́n sì kírun tán bàbá yìí sílẹ̀ kò ní Tókíò wọlé palẹ̀kùnrin òun náà sì wọlé padà wọ́n palẹ̀kùnrin ẹ wá lẹ̀ ń wá ń bẹ lórí mi Àkànjí. bọ́lá wọn bàbá sí pẹ̀lú ẹ̀dá ó lè máa ṣe wọ́n ni àṣàdùà ni ńgbà wọn náà lọ Al-Fulani máa ṣe. ẹ̀yin mùsùlùmí ibi àwa lọ́nu ni àṣẹ àwọn alágbára adáwọn alágbára níbi àti ìyá lọ́nu adáwọn pẹ̀lú agbára àwa jọra wa àwọn olówó àbùwọ̀n lówó ẹ̀fìn wọn sípò wọn ntẹ́ lè fi ṣe wá àti polówó ń bẹnu Al-Kùránì tọ́ba bẹ́ẹ̀ ṣe wá àti polówó tọ́ba rí pé kò wúlò ládùúgbò yín gbogbo owó yòówù tó lè ní wọ́n wá ń pèrún mọ́sálásí àdúgbò yín tipátipá lẹ̀ fi ń gbọ́ kí ni wọ́n ọ̀làhùn ó lówó kí ló dé tó lè rà á fún wọn kọ́ máa disturb gbogbo àdúgbò ẹ lọ ṣọ́ọ̀ṣì tọ́ba ní hallelujah ẹ sẹ́rí yá yóò tún máa wá ta wọ́n wá ń kírun ládùúgbò ọlọ́run jẹ́ sífù olówó ọ̀ràn ẹ̀bí mẹ́fà mọ́kà ọ̀ràn ní ládà kankan mọ́sálásí àdúgbò bàbá rẹ wúlá spíkà wọn ìwọ náà dájú tọ́lọ́hún wọ́n wá ń kírun wọ́n ti fẹ́rí kalẹ̀ àwọn kan wá ń pé wọ́n èfẹ́rí kalẹ̀ bá wọ́n mọ̀ tí fẹ́rí kalẹ̀ ńgbà kínní ọ̀la òdù ẹ wo mùsùlùmí ẹ wo ẹ̀sìn wa sínétọ̀ mi ń bẹ lásọ̀rọ̀ ọ̀gì mọ́sálásí àdúgbò bàbá rẹ̀ wàláhì wọn ní láspíkà wọn ní láspíkà sí àmọ́nù mi ń bẹ kánsẹ́lọ̀ mi ń bẹ nínú tẹ́ ẹ rí kómìnì ẹ̀ra nǹkan kọjá ti mùsùlùmí ǹjẹ́ a ṣe ọlọ́run wá níbi ọ̀bá yẹ yín. làkàdí kana lakum fi rasulillahi uswatun hasana. laqad kana
كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وذكر الله كثيرا. ẹ̀yin ṣèjọba tó ṣèjọba gangan Ànábì wa Muhammad òun lè lérí ìjọba láyé ìjọba tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìṣèlú